jẹ́ kí n sáré gbé ẹ débẹ̀ látẹnu Sheikh Ismail ọmọ Barahama agbára dua. Eléyìí ni náfìlà tí máa ń sáré sínà oríire fún yàn, tí máa ń mú ní débi téèyàn lọ ní kíá mọ́sá. O ò ní yan náfìlà tí mo fẹ́ sọ fún ẹ yìí kọ́ ọ má di olóríire káàkiri àgbáńlá ayé. Náfìlà yìí rákà 4 ni. Ọmọ ìyá mi dákun má fi ṣeré, mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ ọ́. Mo fẹ́ kí ìwọ náà soríire ní ọdún tó wà yìí. Ogun kòsíkòsí mo fẹ́ kó kò nú ayé rẹ. Má gbé nǹkan mi lé Ọlọ́run lọ́lẹ̀ yẹn náfìlà yìí. Ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Náfìlà yìí náfìlà 4 ni. Àkọ́kọ́ tó bá kọ́kọ́ dìde láti yan náfìlà yìí, kúlí wà láwù 10 ni wàá ké lákọ̀ọ́kọ́ lérí rákà alákọ̀ọ́kọ́. Rákà ẹlẹ́ẹ̀kejì tó bá dìde ọmọ ìyá mi, kúlí wà láwù 20 ni wàá ké lórí rẹ̀ lẹ́yìn tó bá ti ké alhamdulillah tán. Rákà ẹlẹ́ẹ̀kẹta tó bá dìde, kúlí wà láwù 30 ni wàá ké lórí rẹ̀. Rákà ẹlẹ́ẹ̀kẹrin tó bá dìde, kúlí wà láwù 40 ni wàá ké lórí ẹ̀. Tó bá wá sálámà tán tó ṣe àtáyá tó sálámà tán, ọmọ ìyá mi, wàá wá ké kúlí wà láwù 100. Alámúnásìrá 100 wàá sa méjèèjì yẹn. Tó bá wá sá tán bẹ́ẹ̀ yẹn, náfìlà yìí ìjọ́ 7 ni wàá fi yàn o. Mo fi Ọlọ́run tó ṣẹ̀dá mi mo fi búra. Lọ́lẹ̀ yẹn náfìlà ọlọ́jọ́ 7 yìí. Kó o mọ̀ pé Ọlọ́run ń bẹ. Kó o dẹ̀ mọ̀ pé kò sí ibi téèyàn lè wá nǹkan lọ tó ju ọ̀dọ̀ Ọlọ́run lọ. Náfìlà ọlọ́jọ́ 7 yìí ni o lọ lè yàn. Lẹ́yìn tó o bá ti yàn tán tó sálámà tán, alámúnásìrá 100 ni wàá ké. Ni wàá sà ní tẹ̀sùbá rẹ̀, tẹ̀sùbá odidi kan náà ni. Kúlí wà láwù náà 100 náà ni. Tó bá ti wá sà tán báyẹn, wá tẹ́wọ́ sọ́dọ̀ Ọlọ́run. Wá tọrọ gbogbo ohun tó bá fẹ́, gbogbo ohun tó bá fẹ́ kọ́ Ọlọ́run ṣe. Ó wá gbọ́dọ̀ jẹ́ ó já fún ìjọ́ 7 yẹn. Lẹ́yìn tó bá parí rẹ̀ níjọ́ 7 yẹn, ọmọ ìyá mi lọ lè ra àkàrà elépo. Àkàrà elépo yìí wàá wá fi 100 naira lé lórí àti ṣúgà 100 naira. Òun ló wà lọ lè kó fáwọn àlùmọ́ngìrì tó jẹ́ obìnrin tí ń fún ọmọ lọ́yàn lọ́wọ́. Lọ lè gbìyànjú rẹ̀, wàláhì ìwọ náà bọ́ nínú ogun wàhálà, ìwọ náà bọ́ nínú ogun mọ́sẹ́sẹ́, ìwọ náà bọ́ nínú pé mi náà tiẹ̀ wá rọ́nà lọ. Lọ lè gbìyànjú náfìlà yìí, wàláhì kò sí ní tó tóbi o tó ju Ọlọ́run lọ. Assalamu alaikum.